Oodua ni mí. Oodua ni mí. Oodua ni mí. Ilé ńkọ́. Oodua. I say big thanks to my national coordinator, Ọ̀túnba Ganiu Adams. Oodua. Oodua lòun mi ṣe. Guy, who be you? Mo bá tọ́ ẹ̀fẹ̀ mi lọ o. You mean one? Ẹ̀fẹ̀ bá búra fún mi. 2013 Reggie. Mo bá di ọmọ Oodua o. Ọlámilékan Reggie. Ilẹ̀ bá ti mọ̀ o. Ẹ̀sùn I Àwọn see tèmi àjẹsà ẹ̀. That's my CM. Kò má sí bẹ̀rù fún mi o. Oodua ń bẹ lẹ́yìn mi. Túndé Kókà kí ló ṣe? My second. Oodua lòun mi ṣe. SSP inside. Mo bá tọ́ wẹ́fẹ̀ mi lọ. Babaláwo poli nìyẹn abẹ́ra fish. Wẹ́fẹ̀ bá búra fún mi o. No go no. Mo bá di ọmọ Oodua o. Olúmẹ̀kẹ́ náà ni. Ilẹ̀ bá ti mọ̀ o. Ìdòwò etí ẹ̀. Àwọn tèmi àjẹsà ẹ̀. Apa nanya
National Stadium, President in my sister, brother. I be the master. I be the master. You say? When you bring up the why every dollar you start. When something they play you, they will shut. That's what you and that. Hey, Mama, I can shut your dollar. I will take your money to disappear. Hey, Mama, no baby. You go to the motor. I go to the master. I go to the master. And Marvel's our superstar. USA. Ọwọ́ àjọbó àjọsùn ẹ̀ àjọbàdà àjọ ìnàjẹ́.
Very just now, you beg Irame on your seven, the Wanikana Iramele, comrade, honorable, Danny, Chief, Saku, Obasoki, Yetufai, or Miagbadia Minuki. Yes, you already Maya, the Nero Taku production. Mamio, or Kanaba, Kanabu, you know. Anyone, another man, I January, February, March, April. Iye ayé mọ̀tì yáyé pọ̀mọ́. Ọ̀gáre April, May, June, July. Iye ayé mẹ̀rídẹ́ yáyé ìpọ̀mọ́. Ọ̀gáre September, November. Iye ayé kọ́ọ̀mọ̀tì yáyé pọ̀mọ́. Ọ̀gáre November, December. Iye dùn ayé àmẹ̀kẹ́kàn yáyé zóbòrò kan. Rúdà ilé ẹ̀kọ́ náà bí ẹ̀ náà ti rìtọ́ ní ẹ̀nà gbọ́dọ̀ amáyísì. Very just now, new women, no women, even the contact, they bought them who are better than I'm to be or me a badia. So, Papa by no new women, no women, original, Yati, okay, what the man, Wapu, in my yaja, new one, so my one room, my lady, I'll tell you, yeah, the rest of the time we are poor, all our women, the rest of men are poverty. Okay. Anyway, poverty sẹgbẹ ma ẹ 14 rúmù pa ma yára jẹ ìjẹmẹ yẹrẹ mẹta ló dé bàá máa dùn ẹ 16. Anyway, wọn là ní ìpẹlẹ lọmọ mi àmì ọ̀tá wọn là ní ẹgbẹ wàrà ìwọ tẹ bọ́ọ̀lù wọn fún wọn ẹ̀rọ jẹ́ fàgé owó asọ́là rẹ̀ wà yà ń yẹn. Wọ́n fi ẹgbẹ́ ilé ìlú mi mẹ́rin ẹni wọn ẹ̀ ẹni mẹ́ta wọ́n tẹ bọ́ ní jẹ́mẹ̀ wúwo wọ̀nyí ẹ̀mí ní ẹ̀mí ọ̀gá gbẹ tó wá sùn wa òkúrọ̀ máma iṣẹ́ mi àwọn àlẹ́ ọ̀wẹ̀ wà lórí àwòrán yẹn náà. Mẹ̀mẹ́ ìlú jí mi yà ká sọ̀tọ̀ ẹ̀tọ́ pẹ́lẹ́ tó wá kó o mọ́ náà wẹ̀ èyí yẹ yà ká mi hàn ẹ̀mẹ́ náà. Ọ̀yìn wọn ló kí afọ ní wọn ẹ̀mẹ́ yẹ mọ̀ yà rẹ̀ bẹ̀ẹ̀ wọ́tọ̀ mi wọ́n rù. Ẹ̀rọ mi ẹ̀kọ́
de ọ̀rọ̀ mi jẹ́ mẹ́rin wọn mọ́nà ọ̀tọ́ de ọ̀bà bá de ọ̀ṣunwó gbẹ̀rẹ̀ ní lọ́sùn mẹ́ ọ̀yọ́kọ̀lẹ̀ ẹ̀dọ̀ yẹn ní ọ̀nìmọ̀ ẹ̀sùn wọn yẹ ọ̀nàgbẹ̀rẹ̀ ayé ọ̀ṣunwó gbẹ̀rẹ̀ ní mẹ́sì ọ̀yọ́kọ̀lẹ̀ ẹ̀dọ̀ yẹn ní ọ̀nìmọ̀ ẹ̀yẹ ọ̀nàgbẹ̀rẹ̀ ayé ọ̀ṣunwó gbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà jùlọ ọ̀mọ̀ ẹ̀yẹ ọ̀rí yẹn ní ọ̀gbẹ̀rẹ̀ ayé níwọ̀n ẹ̀kọ́ bí mẹ́dẹ̀ mẹ́lọ́nà ọmọ àbágbọ́n mẹ́lẹ́bọ̀ọ́rẹ́ dẹ̀ mí òróró lẹ̀ mẹ́lẹ́bọ̀ọ́rẹ́ kù orígbàdé ní ọ̀ṣunwó gbẹ̀rẹ̀ lọ́gbọ̀n yóò bọ̀ yẹn di yẹn ní ẹ̀rẹ́wẹ̀ láwòrán ìyàwó ìmọ̀ ọ̀rọ̀ olùwà gbàgbé ọ̀nà bùjẹ́ ní ayé bẹ́ẹ̀ni ẹ̀yìn ọ̀sẹ̀ kìrìjẹ́ ní ẹ̀jẹ̀ nínú wáyà yorùbá pẹ̀lú ìjọba náà sínú náà gbọ́ bí ẹ̀rọ ní ìjọba bọ̀ ẹ̀rọ ìwé ìmọ̀ náà lọ́nà.
kíákíá ní ìgbìmọ̀ ní pẹ̀lú nìkan bọ́tọ̀ ní ìwé nípa ìyá náà díá fẹ́rẹ̀ pa mà díá kọ́ náà rọ. wíwá wo kẹjọ náà wọ́n bọ́ ọ̀wọ́ náà fún àpò ní gbèrè fún ọmọ mú ẹ aha wà ọmọ mú ẹ ọdí ẹ̀yìn ni aha wọ́n sì lọ́wọ́ kẹ̀lẹ́ pé. bọ́bá náà nìyẹn ní wọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀ èyí ọ̀yìn màá yá fẹ́ mìíràn gbàdúrà lòdì ẹ̀ náà rẹ̀ ọkẹ́ náà ló pẹ́ kàn án. ọ̀gbẹ́ ọmọ agbẹ́rẹ́ àgbẹ̀wò. Agbègbè Africa gbègbè Nìdéèrè. Well, Oodua People's Congress na National Ọ̀yọ́ APC. Náà, ẹ náà
Emmanuel Barry Adams now Kalotu. Iya tie maya fo na gba mana gbabo mana wo toke ni manu ni mawari wari da ochi no 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 joma oriaje uhawa OPC euki waya fo ke ni wase ke ni wana no gba podo ni wa Yorùbá òye lè fẹ́rẹ́ wọn fún láì anáníẹ̀wẹ̀ èpèlísì ìyànà racetrack very well so wọ́n lè gbé kẹ̀kẹ́ OPC máa racetrack wà pé bọ́ọ̀lù bí wà fífi oṣù gbọdọ̀ fẹ́rẹ́ sẹ́ẹ̀ Yorùbá OPC àná racetrack ìyá tòmọ̀ mi mú rẹ̀ adé ẹ̀rọ bàbá ìyá tòmọ̀ mi mú rẹ̀ adé ìsìn ọ̀rọ̀ anáwó ẹ̀jẹ̀ náà yà ní OPC strike àgbẹ̀tì ìwé wa àgbẹ̀tì ìwé wa nígbà máa ń lọ ẹ̀jẹ̀ rẹ̀ OPC tó lọ wá tẹ́ ìmọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀yọ̀ rẹ̀ pé nínú ìlú wọn lọ́wọ́rẹ́ ókè láyé mú tí ìwé wọn bá eru ọ̀rọ̀ pí àmàyà gbọ́dọ̀ kìnnì gbọ́dọ̀ ọ̀gbọ́n ọ̀sà na agbọ̀nì lórí gbé mọ̀tòbí máa ń gbẹ òòrùn lórí gbé gbàgbà yẹtọ̀ bẹ́ẹ̀ ọ̀mìnira gbàdìà distinguished spiritual man. Ọ̀gá ìyàwó bíi ayáwó bíi àmìgbìmí bíi ọ̀gbẹ́ ní ọ̀fẹ́ náà yàwó bíi ayé ẹ̀ anáwó náà. Ìlú ọ̀rọ̀ ṣe. Dọ̀wọ̀ ìgbàna ìdáná lòfin afẹ́fẹ́. Àwọn afẹ́fẹ́ màyà fẹ́fẹ́ gbẹ̀ ìṣẹ́jọ́ rúdọ̀ ìṣiṣẹ́ àgbẹ̀dọ̀rọ̀. Dọ̀wọ̀ ìgbàna ìdáná ambassador chief. Olùkàtọ̀ Ọbaṣogo bíi ọba bàbá one. Ọ̀bí kíbọ̀bù tí ó kù ọ̀pọ̀gbọ́nà yìí wọ́n fún ọmọ bá ọ̀sán ẹ̀yìn lọ ọ̀pọ̀ ó fún ògbọ̀gbọ́ fẹ́rẹ́ àlọ́lẹ́ rẹ̀ yóò wà nígbà kìdí ẹ̀ ààrùn nígbà kìdí bàbá nínú ìwé agbẹ́nàwó alágbèsẹ̀yọ thank you very much. Èdè ọ̀nà yára ga ìrèdíà òyìnbó na mú bọ̀ lọ́tẹ̀ OPC yẹn náà wíyà kí wọ́n tẹ̀lé ẹ̀ náà láti òkè ọ̀rẹ́ ìdílé ó tún nígbà tọ̀wọ̀ kú wà tọ̀wọ̀ àpẹ̀wọ̀ wàyàrí rọ̀ fẹ́ afẹ́jú fún wà ó máa ewu yọ ọ́ náà ìdílé ìwà ní dídí ọba yìí tọ́lá àmọ́ ọba ìlú wà fi àwa ẹ̀yìn dákà sí ìlọ̀kọ́ nígbà wọn ìdílé ìwà ní dídí ọba yìí tọ́lá ẹ̀wọ̀n nílé ìlú wà yà bẹ́ẹ̀ ní ìyá mi pa òwe ní ẹ̀yà rẹ̀ ẹ̀yà rẹ̀ àbíyá tó yẹ ẹ̀ṣọ́ wa fún ẹ̀ṣọ́ wa fún ọ̀rẹ́ yẹ ẹ̀ṣọ́ wa díẹ̀ lè jẹ́ yẹ ẹ̀ṣọ́ wa tó pè maya ni wele mana ki maya ma o maya ni o ba yo ba fi ma ni wo ye do go ba ile la ma wo wa o ibo ni ro tu wa ya we ma fe o gba lo bebe ayiri o do fi wa we pa to wa ma ni o ibo ni we ro epe ani we ro tu wa we ma o ogo ibu wa ye ko pa du wa ga mama ogo ibu wa fi we just you wa ba yo wa to wa gba yi wa to we ewe lórí ọba àti ọba pẹ ọba yọpẹ wọn dúkì ọba ìlú bọ ifo adé amanẹ òwà amanẹ ọba àtọpẹ ìrèdí àtọ́ àmà wáyé dájé sí lọ́dájọ́ ìwú wà wà ó nígbà bí jẹ́rí ayébá náà ìrí ìwà ìwú wà nàwọn ẹgbẹ́ kẹ́ ìrí ìwà ìwà wà ó wáyé àmà fẹ́ wáyé dájé sí ọmọ jẹ́ ìmú wà tó náà rí àwọ̀ ọba àtọ́pẹ́
Nala wewe na wewe kia mini bongo kwa nikoto tori kure. Yes. Alright, gawa pare. Iyo musta. Yes. Nala wewe na wewe kia wa tokora na. Ibaya anya na sana baba anya na suki obala wa na kai. Iyo musta. Ogyomo kamo. Opiana bebe onyene bo wan soma structure talking about structure opiana fi do wawese OPDA ilima wakuboni kuba OPDA una too much yes wa yompa VGN no yaruwa VGN ilima wakuboni kuba VGN una too much wawese ina recognize love NG coordinator comrade Ernest wakubone comrade Ipomusa Ozo Osolo Porter Ego. Yes. That is too much. Comrade Ijokusa State Chair ACDA. You too much. Yes. Yes, no. It's a welfare man. Ọkọ̀ kí ló kú ní mẹ́bà ló bọ́ máa sọ ọ́ lọ́nà yàrá ìyàwó ìbò. Ọ̀rẹ́lẹ́wà ẹ̀wẹ́sà ìdàrúsà àwọn àkùbọ́dẹ. Yes, ẹ̀wẹ́sà ìdàrúsà.
defense of Eleva. Eleva is too much. Ọba ìwé ìlọ́mọ agbádẹ. Wọ́n á mú sòtọ́. Wọ́n á tọ́ bàbá. Ọba Ìjọba. Eleva is too chairman. Ìjọba. Oyè sí bàbá. Kàlàkàlà. Tó bá tọ́. Yes. Wàyà nínú ìwà màtúwà ìtúlágá ìtúbíàtúfò. Ìmọ̀rí òyìnbó pé ìwọ̀n ló ṣọ́bọ̀ níbẹ̀ yẹjọ́ mi máa bà ègbénu pé ló ṣọ́bùlẹ̀ náà yá mi kó. Nánà wúwo. Sípàtà yóò rí. Ó ṣọ́bọ̀ yẹjọ́ máa bà. Nìyẹn tẹ̀lé. Èlóṣì. Ọ̀rẹ́. Ẹ̀dẹ́sítàdì. Cultural goal. Bring it down. Bring it down. Ọ̀wẹ́ láti jòwé ní ọ̀wọ́ bá yín sí. Làwọn wàyà nínú ìwé náà wà kó wọlé gbogbo ọ̀wọ́ yín sí. Actually, wà wá kó wọlé gbogbo àrùbá òbí nàná máa ń. Wà mí ẹ̀yáwó ọ̀mà ló wà. Wà wá mí ẹ̀yáwó ọ̀mà ló wà. Wà láti ọ̀pá. Ìṣẹ́ ìrònú fún ẹ̀kọ́ ní wà. Ọ̀wẹ́ náà jẹ́ ní màá lé RC òkà ọ̀. Welcome daddy. Wọ́n fẹ́ ọmọ àdá ọlọ́gbà wà pọ̀ bọ́dẹ̀. Èmi náà gbọ́ bá máa lọ ẹgbẹ́. Òṣèré sí ní ọmọ àdá ẹ̀ lọ. Yes. Ọ̀wẹ́ kìíní bí mà ògiri kan wíní jó. Olè lẹ́jọ́. Ìyá ni wọ́n Wà pọ̀ bọ́dẹ̀. dájú gbogbo òwò yóò tó bá tọ́. Ọ̀wẹ́ outside OPC. Òtùwọ́ ìrèsì ìjọ OPC sẹ́. OPDA organization. Now wà pọ̀ bọ́dẹ̀ kú wà. OPDA wà pọ̀ bọ́dẹ̀ kú wà. No go there at all. Yes. Let's go there. Edo State Caregivers Association, you are highly recognized. Edo State Caregivers kékeré ìwádìí lájẹ́ òbí àràmà òpẹ́kọ́ ọ̀rọ̀ tó ta ìwádìí. Caregivers ó lé. Caregivers ó lé. Ìyáàlì yìí are too much. I dey hear some of these songs wey I dey do since na too much. Ìyáàlì yìí Sanfosa Old School Association. You are highly recognized also. Màmúwà ọ̀nyẹ̀mẹ̀ sókè Ọ̀sìnmá.
ó bá ń yára sókè ọ̀bẹ làwọn wá bàbá ìwọ́sà ọ̀wé àwọn èdè òtún wà lò. ọ̀wé tó sí ẹ̀ ní ẹ̀rọ ìwé ẹ̀rẹ̀ mọ́ ẹ̀ tí ẹ máa bí gbóyè àgbẹ̀ ẹ̀rọ ọ̀wé èdès ọ̀wé èdèsà centurial district ọ̀wé wọn náà ọ̀wọ́ lọ sí ẹ̀ ní ẹ̀rọ ìwé wa ọ̀wé wàyà nínú ọ̀wọ́ sí. Àwọn ọmọ ìwé ló sọ́kọ̀ sáà jẹ́ lọ sí ẹ̀sìpọ̀tọ̀ lárí ọ̀rọ̀ tó nílẹ̀ olùwàgbọ́ cultural trip ní ẹ̀sọ́ gbọ́lẹ́gbọ́ ìmọ̀gbà ayé ọ̀rọ̀ tó nílẹ̀ olùwàgbọ́ cultural trip ní ẹ̀sọ́ gbọ́lẹ́gbọ́ ìmọ̀gbà wàwọ́ sí wọ́wọ́ wàwọ́ sí ìtó wàwọ́ sí ọ̀rọ̀ ìrìnàjò náà. Thank you very much. Wàwọ́ sí. Yeah.
àfihàn gbọ́wọ́ yìí ló pa láti wọ́n ká yẹ wọ́n ká yẹ. bàbá náà nìyẹn ní wọn rẹ̀ lọ́wọ́ èyí ó ṣe àyàdó wọn náà bẹ̀rẹ̀ rẹ̀. eré mẹ́lẹ̀ kọ̀wé ìrẹ́díà nálà gbogbo àdéhùn òun wá gé òjì wọn láwùwọ́ ẹ̀jì kẹ̀lẹ́kẹ̀lẹ́ ọ̀kẹ́ni tó tà náà wọ́n sẹ́ni kẹ́ni àfihàn wọn náà bẹ̀rẹ̀ rẹ̀. eré mẹ́lẹ̀ kọ̀wé ìrẹ́díà láwùwọ́ orí yóò náà tó tà yẹ èèyàn pa nami náà ti lọ sọ ẹgbẹ́. bọ́mọ náà nìyẹn ní wọn ẹ̀ náà lọ èyí ó ṣe àdéhùn wọn náà rẹ̀. àdéhùn ìwé mọ́nà mo mọ ọmọ ní pàtàkì ní ó ló tà wà ní olùyàwó yóò bẹ̀. omi wa ní àdìyànìyàn odò tó bẹ̀rẹ̀ zẹ́mẹ̀ta odò tó bẹ̀rẹ̀ zẹ́ nínú rẹ̀. náà wọ́n kíákíá only 5 minutes after yà wọ́n ní àìkè tí o lánàá sọ pé èèyàn ti sọ̀gbọ́n o OPDA èèyàn mìíràn ò ní azúgèdè. ẹ̀yìn ẹ̀nà náà gbogbo àìkè mọ́wé OPDA zúgèdè wọ́dà OPDA zúgèdè akéèké ọ̀sẹ̀ ní ọmọ sọ́pá àìkè mọ́wé OPDA zúgèdè ọgbà ẹgbẹ́ mọ̀nyọ́ òmìnir nìjẹ́yàwó bọ̀ wà òmìnir pàtàkì ní olùta ní yàgòrò làwọn orí làbí àgbáwọ́sálẹ̀ 5 minutes ẹ̀ máa hẹ́rẹ́ wọ́n ìzẹ̀pá. By this organization OPC is a great organization been operating in Edo State for a very long time. It is an honor for this Congress to respect you and to make you the chairman of Edo South Senatorial District. With that, we appreciate and we love you. We will continue to regard your office and we will continue to work in hand to make sure we overtake crime in our state. I want to once again appreciate all vigilante group present here. The aim and objective of vigilante group is to join the federal government to fight crime. The motto of the vigilante group is say no to crime, which by the grace of God will all join us together to eradicate crime out of our state, for peace and harmony to be with every one of us. Without taking our time, we the entire member of OPDA want to say thank you. Our chairman, Comrade Iyobosa, the state chairman of OPDA sitting down today, say thank you very much for this great honor, for inviting us to a great occasion like this. We time to time we will be working out together. And our chairman and the entire OPDA say they love you and they will continue to respect you. With that, they support you with the sum of 20,000 naira. Tell somebody to the table to receive your money. For the greatest someone, for the greatest cooler.
hand in hand to ensure peace in this great Edo State. By the grace of God, we will do everything possible to eradicate crime. Ọba àtọ̀pẹ̀rẹ̀. Superstar, super one, 5 minutes, 5 minutes, 5 minutes.
That's Father I said. God bless you.
ọmọ Oòduà o. Ọlámilékan rẹ̀ jìn. ilẹ̀ bá ti mọ̀ o. ẹ̀sùn àwọn tèmi àjẹsà ẹ̀. that's my CM. kò má sí bẹ̀rù fún mi o. Oòduà ń bẹ lẹ́yìn mi. Túndé Kókà kí ló ṣe máa ṣẹ̀kẹ̀. Oòduà lóhùn mi ṣe. SSP inside. kò bá tọ́ wẹ́fẹ́ mi lọ. babaláwo poli nìyẹn abẹ́rẹ́ fish. wẹ́fẹ́ bá búra fún mi o. no go no. kò bá di ọmọ Oòduà o. olùmẹ̀kẹ́ náà ni. ilẹ̀ bá ti mọ̀ o. ìdòwò etí ẹ̀. àwọn tèmi àjẹsà ẹ̀. àlè ọ̀ká tí wọ́n ti hàn ní babaláwo.
Rímọ̀ ìwádìí tó sọ lọ́wọ́ àwọn olùdarí.
Oodua Post Congress, you know my yard, and I'm not even there. Without our you know what to do, but what we go down. And you're in India, and you're a Papolo, and I'm even there. Hello. To that, let's have a walk. To that, I have a go in. Then you go. You put a man away, put a man away.
Ìyàwó ọba kọlọ ìwé afẹ́ láti fún náà ìwé afẹ́ tó a ṣe ń bọ̀. Ìtú náà yóò náà tó ẹ̀ ó ká fún complex àkọ́wé kan ní Adams. Náà wí káyọ̀ sí ìwé díẹ̀ náà ó ká yà nàmọ́ yéye. Òtú náà ẹ̀rí àlẹ́gẹ̀wẹ́ òtú náà ẹ̀rí àlẹ́gẹ̀wẹ́ yéye. Inú wọn akáyà àjẹgẹ̀wẹ́ rẹ̀ ìgbọ́mù ìgbàmẹ̀ ìgbẹ́kì ìdúnnù náà ẹ̀rọ wọn tó fa ọ̀fẹ́ àjẹgẹ̀wẹ́ rẹ̀. Màkà ìlànà ìmáyàfẹ́ nínú ọmọ náà ọ̀hún máyàfẹ́ ọ̀bẹ̀ wọn ni wọn. Èyí kéènì mo ní ma bí náà wí káyọ̀ sí ọ̀bẹ̀ wọn ni ẹ̀yà fẹ́ o. Amukpani awɛ kudo ɔkadi mukpani ni da yi iyo bisi wa lɔtɔ ni waka wa di wa yi yɔ wa bi dza kɛ awu wa. Oh,
Otua Osigemu àti Otua Post Congress. Àkọ́wé Gani Adams. Iye alùpùpù sọ̀rọ̀ bọ̀ náà ní ẹ̀rọ náà. Kúkú gba kúrò àwọn àwọn àkùrọ̀ dé wa àwọn ọ̀sẹ̀. Kúrò iná kẹwò kúrò náà àwọn ọ̀rọ̀ ọ̀pá ètò àwọn. Pọ́pọ́ nù àpò gbẹ́gẹ́ wàhálà náà wọ́wọ́ ẹ̀wà ẹ̀yà náà. Pọ́pọ́ wà gbẹ́gẹ́ náà ń bẹ àwọn ọmọ 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 ní kí wàá yára kọ́ káyà bẹ̀rẹ̀ yà lọ ìgbẹ́ yà. Ọ̀rẹ́ òtún ayé ló bá fún àyè lórí ẹ̀ lórí ẹ̀. Ayé ni omi ẹ̀ ẹ̀wọ̀n fún àyè lórí ẹ̀. Ayé ló fún àyè lórí ẹ̀ lórí ẹ̀. Ẹ̀wọ̀n ayé wàá ní ẹ̀wọ̀n ni. Ẹgbẹ́ wa kéde wàá fi ẹgbẹ́ ni. Ee òtún wáyé kì wáyé wàá fi yín àyè yé. Wàá mi dákun tá yá owó gbọ̀gbọ̀. Wàá mi dákun tá ọwọ́ fún mi. Wàá mi dákun tá ẹnumúná ẹ̀kọ́ náà. Wàá mi dákun tá wàá mi yàwó ọ̀yẹ́dẹ́ kú wa lè kú wa. Àkóńtò àtọ́ àwọn ọ̀sán tó lè. Òtún náà wà yé náà ní kọ́ ẹ máa jẹ́ ìyín àwọn òsàrọ̀ yà fi ẹ̀kọ́ wò yẹ. Òtún náà wà yé náà àmì ẹ̀yìn náà gbàgbé fún ẹ̀ nù àwọn omi wọn ní kó ẹ ní wọn dé ọwọ́ àgbà lọ ìwọ̀n ìdùnnú sàtọ̀ yà fi ẹ̀kọ́ wò yẹ. Ní kú àwọn mi náà ń náà wọ́n bọ̀ bá ẹ kọ́ náà yà ká àbọ̀ wí ìwọ ní ìgbé kọ́ náà ti fi mú ẹ kọ́ ẹ náà yà gbàgbé ẹ sọ bí yéke ẹ kọ́ ẹ náà yà gbàgbé ó bèbí yéke ẹ kọ́ ẹ náà yà nẹ́gbẹ́ bèbí yéke ọ̀sọ̀rọ̀ bọ́ yà pé bèbí nù yà wò kìnìún rí wọn kìnìún rí wọn wọ sọlọ́pàá òwe múlùú wà lọ́pàá ọ̀dọ́ ló wà lọ́pàá ọ̀gá ló wà ẹ̀kiri wa ló sọ̀rọ̀ pọ̀ lọ́pàá ọ̀gá ló wà lọ́pàá ọ̀gá lọ́pàá ọ̀gá ló wà kò wíyẹ àgbà àsún ẹ̀gẹ̀ yà fẹ́ ọ̀sà ọ̀kàrọ̀ wa kéèkì ló wà ẹ̀gbẹ́ nùgbọ́wé ẹ̀gbẹ́ nùgbẹ́ lágìrì ẹ̀gbẹ́ nùgbẹ́ lótú ẹ̀gbẹ́ kẹ́gbẹ́ yà fẹ́ ẹ̀gbẹ́ lọ́jọ́ lè gbòòrò gíà ọ̀sọ̀ nípa ẹ̀gbẹ́ ti ní wa wá yé yé wà yé náà yà ìgbọ̀wọ́ ọ̀rọ̀ àyẹn ìgbọ̀wọ́ kí bọ̀bí afẹ́ wà á sọ̀rọ̀ yà kí lóko wà yọ kpara kɔnɔ ne bɛ bɔ wòle ye lɔri tó wà ŋun yàgò wa leke gbé yà kpa wa ye ye leke kpɔ eku wa ye ye ɛkɔ ma gbɔ wa amu tó wà ŋun yàgò wa leke bɛ awa wa ne wa kó wa ɔgɛ lɛ kó wa lɛ tɔ kó wa ebi na wɛ wa leke wa fi wa ma ne ye kó wa ebi yà na wa na mo fi o di ebi yà fɛ wọn ma wa fi o ka ye ɛ wa ma da wa nɔfi wa de bi ne ɛ bia biɛ kpakpɔlɔ wugami ka yeye awukunu na ya tubu ya mo yi no mwana na wugu ya ya tubu ya wo yeye enwe no ya imu ya ya enwe na yewe we yeye itu a ogo tu na ya to agbero ogboro pomo agboro ibami otu na eri verse wa yeye otu na ya ke ni eri wa ya fe Gani Adams ke no ri ayi ro ba ya fe da mo ta no ro ba ro ko ni ro ba no ni ma no ekiri ọkwa arị ọlaka afọ na amụ na ose yorùbá ni ọtọwọtọ pẹ̀lú agawe kògbónú pọnẹ yà sọ̀rọ̀ bọ ìnùmá ọ̀rí sọ̀rọ̀ bọ wàá kí o yà ẹ̀rí tó wá yéye ìgbà tó sọ yà fẹ́ màní mímú náà di ọdúnmọ́ yà fẹ́ tọ́ àwọn màní máa èyíké màrí ayé yà fẹ́ tọ́ àwọn màní máa èyíké màrí ayé yà fẹ́ tọ́ àwọn màní máa gbèmọ́ náà wẹ́ẹ́ ìmọ̀ ayé yẹn ní àyìnlé aka kékeré nínú àgbà agun tọ́ àmà mọ́nà màní yẹn ní ayé agun ọ̀ àwẹ̀ mẹ́ẹ̀má ọmọ àgbà ọmọ yà fẹ́ mọ̀ yà ìdìbò kan bí màtá náà yọ̀ọ́ ayé o ọba àtọ́ pé ọmọdé wa bí wọ́n kéré ní àní àkó yàn kípa màrí wà gbọ́dọ̀ wà bọ́ àkúdù wà gbọ́ àkú. ó yà fa ọ̀fẹ́ ní àná.
Hello.
Hey!
Regine. Kò bá di ọmọ Oòduà o. Ọlámilékan Regine. Ilẹ̀ bá ti mọ̀ o. That's why I Àwọn feel. tèmi á jẹ́ sáà ẹ̀. That's my CM. Kò má sí bẹ̀rù fún.